òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀ olóhun tó bá dé. ẹ̀ẹ́dẹ̀ máa sọ ẹlòmíràn máa sọ sọkúsọ ìgbà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn afọ́jú nìyí tẹ́ ẹ̀ mọ kankan bó ṣe débẹ̀ yẹn ṣe ó lè ní nǹkan tó ti sẹ́ẹ̀tì lẹ̀ fún tó rí tó fi padà kó òun kọrin bẹ́ẹ̀ ẹ̀yin ò dẹ̀ ní rí kò sólórí kékeré o wọ́n rìn jù yá wọn lọ olórin ẹ̀mí wo nìyẹn olórin ayé ní gbogbo wọ́n rìn jù ẹ lọ. bọ̀ jésù ló ń pariwo jésù. tani ó ń pariwo ọlọ́run tó rí jésù rí tó rí ètù táyà ń pariwo ẹ̀ṣẹ́ eléṣù rí ṣe rí. ẹ̀jẹ̀ sí ní pẹ́sù ẹni òdúdú ó mọ́ róró ni. so ẹ bèrè question mi òun mo ti dáhùn yẹn. tó bàbá. kí mo sọ fún yín àájò tó ń lò tó ń ṣe fún ó lè má mọ̀ òun ló jẹ́ kó ń fẹ̀ òun ló affect barista náà àájò tó ń gbé mì òkìkí tó ń wá òun ló jẹ́ kó ń tóbi. ẹ sọ fún ẹni Wòlíì Faleyimu ló sọ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn èèyàn ọ̀parọ́ mọ́ o tó bá sọ fún ẹ o pọ́tẹ́bù fúnra ẹ̀ wọ́n sọ mọ́lẹ̀ kò tí kú o lórí tó sọ mọ́ láàbù mọ́ wọn tú o olówó mọ́ máa ṣe rárá kiri ni wọ́n máa tí ò bá ṣọ́ra wọn apá jẹ́ gbẹ̀yìn ni. ó dàbí ṣe fídíò kan ṣe lóró ó wé gèlè ṣe bí obìnrin jó. èèyàn ò ti kinní kankan ó sì wà lórí so wọn ò tí ì tú o. ìgbàna fẹ́ súlẹ̀ báyìí. ènìyàn consign mi èèyàn consign mi ọjọ́ ọmọ mi so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn. lórí ọ̀tọ́ pé Àlàbí àti bísí àjọ. òun fúnra ẹ̀. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lè fẹ́ ṣe ìpolówó ọjà lè fẹ́ ṣe ìyàwó lè fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ní. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.